àlọ́ o àlọ́ mi dá fìrìgbagbò ó dá lérí ìjàpá tìrókò ọkọ Yáníbo tí ó kó gbogbo ọgbọ́n ayé jọ sínú kèǹgbè. Ìjàpá jẹ́ ẹranko tí ó gbọ́n púpọ̀, ọgbọ́n àrékérekè ọgbọ́n ẹ̀wẹ́ kúnnú rẹ̀ lóníranran. Òun fúnra rẹ̀ a máa pọ́n ara rẹ̀ ní àpọ́nbó, ó sì máa ń fi ọgbọ́n tí ó ní yangàn. Ó fẹ́ kí téèyàn tẹranko máa bọ̀wọ̀ fún òun, kí òun di ẹni àjíkí àti àṣàpè láàrin gbogbo ẹ̀dá tí Ọlọ́run dá. Ó wá bẹ̀rẹ̀ sí rò nínú ara rẹ̀ pé tí òun bá lè ṣàáyan, kó òun ṣa gbogbo ọgbọ́n tí ń bẹ láyé jọ, kóun kó o pamọ́, kó jẹ́ pé òun á di alákòóso gbogbo ọgbọ́n ayé. Nígbà náà òun á di ẹni tó lọ́gbọ́n jùlọ, òun á sì máa fi ọgbọ́n tọrẹ fún ẹni tí ó wu òun. Tí òun bá fẹ́, òun á máa tà á. Nípa báyìí òun á di olówó àti olókìkí. Orúkọ òun kò ní wọ́n lẹ́nu tọmọdé tàgbà. Òun á di olùdámọ̀ràn fún àwọn ọba. Òun yóò sì jẹ́ alábàárò àwọn ìjòyè àti àwọn lóòkọ gbogbo. Ìjàpá bá lọ wá akèǹgbè ńlá kan tí ó ní ìdérí. Ó bẹ̀rẹ̀ sí í ṣa gbogbo ọgbọ́n ayé jọ. Ó ń kó wọn pamọ́ sínú kèǹgbè àràmọ̀ǹdà rẹ̀ yìí. Ó bẹ̀rẹ̀ sí í rìn láti ìlú kan dé èkejì. Ó ń wá ọgbọ́n kiri. Ó ń kó pamọ́ sínú kòtò tí ó gbé lọ́wọ́. Nígbà tí kòtò yìí kún, tí ìjàpá sì ti káàkiri ibi tí ayé mọ nígbà náà, ó ṣẹ́rí padà sí ilé ní ìlú rẹ̀. Nígbà tí ó délé, inú rẹ̀ dùn pé òun mú ìfẹ́ ọkàn òun ṣẹ. Ó wá pinnu wípé nísinsìnyí òun yóò wá sokùn mọ́ akèǹgbè òun lọ́rùn. Òun yóò gbégun igi àràbà tó wà ní ẹ̀yìnkùlé ilé òun lọ. Lórí rẹ̀ ni òun yóò gbé ọgbọ́n yìí pamọ́ sí. Wàràwéré ó ti mú okùn àgbá tí ó yí dáadáa. Ó so mọ́ kèǹgbè rẹ̀ lọ́rùn daindain. Ó fi okùn yìí kọ́ ọrùn tirẹ̀. Ó yí kèǹgbè síwájú. Ó bẹ̀rẹ̀ sí mú igi gùn. Ṣùgbọ́n ọwọ́ rẹ̀ kò tó igi àràbà. Kèǹgbè ńlá tí ó wà níwájú kò jẹ́ kí ọwọ́ rẹ̀ ráyè dé ibi igi. Ó gbìyànjú títí kò ṣeé ṣe. Bí ọwọ́ rẹ̀ bá tó igi, ẹsẹ̀ rẹ̀ kò ní rí ibi dúró lé. Bí ẹsẹ̀ kan igi, ọwọ́ ò ní tó o. Ìjàpá bẹ̀rẹ̀ sí làágùn yọ̀bọ̀. Gbogbo ara rẹ̀ ń rin sìn fún òógùn. Akèǹgbè ń yọ̀ lára igi. Ọwọ́ ń yọ̀. Ẹsẹ̀ kò ṣeé digi mú. Ìjàpá ń gùnkè, ó ń já lulẹ̀. Wàhálà yìí pọ̀. Ó ń mí sókè, ó ń mí sódò bí agilítí. Àárẹ̀ mú. Ojú rẹ̀ ṣú. Òǹgbẹ sì ń gbẹ. Látòwúrọ̀ tó ti ń ṣe akitiyan àti gungi yìí kò bọ́ sí fún un títí ọjọ́ fi tẹnu bọ́pọ̀ tí òòrùn fẹ́ lọ wọ̀. Ọlọ́dẹ kan wá ń bọ̀ láti ọ̀nà oko ọdẹ rẹ̀. Ó bá Ìjàpá níbi tí ó ti ń ṣe àpọ̀n àti gungi àràbà tòun ti akèǹgbè ọgbọ́n ní àyà rẹ̀. Ọlọ́dẹ yìí wá béèrè lọ́wọ́ Ìjàpá. Ó ní, ọ̀rẹ́ mi, èmi lẹ fẹ́ ṣe yìí? Ìjàpá dáhùn. Ó ní, ṣé o rí kèǹgbè tó wà lọ́rùn mi yìí? Ọgbọ́n ló kúnnú rẹ̀ bámúbámú. Mo fẹ́ di alákòóso ọgbọ́n ilé ayé. Torí náà ni mo ṣe fẹ́ gun igi ńlá yìí. N ó wá fi akèǹgbè yìí pamọ́ sórí rẹ̀.
ẹnikẹ́ni tó bá fẹ́ lu ọgbọ́n yóò wá máa rà lọ́dọ̀ mi. Ẹni tí mo bá sì fẹ́ràn màá fún lò lọ́fẹ̀ẹ́. Igi ni mo fẹ́ gùn o, ọdẹ rere. Ọlọ́dẹ dáhùn, ó ní mo gbà fún ọ. Ọlọ́gbọ́n ni ọ́ ní tòótọ́. Ṣùgbọ́n mo rò pé bí o bá yí akèǹgbè yìí sẹ́yìn, nígbà náà ni ó rí ọwọ́ di igi mú. Yóò sì rọrùn fún ọ láti gun igi yìí. Ìjàpá bá yí akèǹgbè sẹ́yìn, ó bẹ̀rẹ̀ sí mú igi gùn. Fe 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 fe, ó ti gun igi dé ṣóńṣó. Inú rẹ̀ wá bàjẹ́. Ó ní ha! Àṣé òtítọ́ ni òwe àwọn àgbà pé ẹnìkan kì í gbọ́n tán láyé. Èmi tí mò ń pe ara mi lọ́lọ́gbọ́n, àṣé olórí òmùgọ̀ ni mí. Ìyẹn ni pé mo kàn ti ń fi àkókò mi ṣòfò láti ọdún 10 tí mo ti ń ṣa ọgbọ́n jọ. Dájúdájú ọgbọ́n kò lè tán láyé. Bí kò bá sí ọdẹ yìí, n ò lè rí gígùn. Àfi wèrè èèyàn ló lè sọ pé òun gbọ́n tán láyé. Báyìí ni ìjàpá sọ nínú ara rẹ̀. Ó sì bínú, ó fọ́ akèǹgbè yìí mọ́lẹ̀ láti ṣóńṣó igi lọ́hùn. Akèǹgbè rún wómúwómú. Gbogbo ọgbọ́n inú rẹ̀ sì fọ́n káàkiri ayé. Ìdí rèé tí ọgbọ́n fi kárí ayé, tí ó sì jẹ́ pé kò sí ẹnì kankan tí ó gbọ́n tán tí kò ní béèrè àmọ̀ràn lọ́wọ́ ẹlòmíràn. Àlọ́ yìí kọ́ wa kí a má jẹ́ ọlọ́gbọ́n lójú ara wa. Ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè tó ṣe bí òwe o. Ẹni tó bá béèrè ọ̀nà kì í ṣìnà. Nítorí náà, bí nǹkan kan bá rú wa lójú, kí a béèrè ìmọ̀ràn lọ́wọ́ àwọn ẹlòmíràn. Ìdí àlọ́ mi rèé gbangbalaka. Ìdí àlọ́ mi rèé gbangbalaka. Bí n bá purọ́ kí agogo ẹnu mi ó mọ̀ ró. Àmọ́ bí n bá purọ́ kí agogo ẹnu mi ó ró lẹ́ẹ̀mẹ́ta. Ó yá o. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ olùkọ̀tàn Ọ̀gbẹ́ni Adébóyè Babalọ́lá.